tí ajínigbé gba 50 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀, wọ́n pa àgbà olóṣèlú lẹ́gbẹ́ ADC wọ́n sì fi òkú rẹ̀ wọ́n fi ránṣẹ́. Àwọn ajínigbé tí wọ́n jẹ́ aṣòfin tẹ́lẹ̀ rí ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó tún jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Abba Anas Adamu gbé wọ́n ti fi òkú rẹ̀ ránṣẹ́ lẹ́yìn táwọn ẹbí rẹ̀ san owó ìtúsílẹ̀. Nígbà tí Anas àti olóṣèlú míì láti ìpínlẹ̀ Jigawa Ali Tukur Gawsa tó máa ń lọ síbi àpérò ẹgbẹ́ òṣèlú ADC ní ìlú Àbújá ni wọ́n mọ̀ kó sọ́wọ́ àwọn ajínigbé náà. Ìròyìn ní 100 mílíọ̀nù náírà ni àwọn ajínigbé náà kọ́kọ́ béèrè fún gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kí wọ́n tó dín owó náà kù sí 50 mílíọ̀nù náírà. Ẹbí Anas mọ̀ sọ pé lẹ́yìn tí àwọn máa san owó náà tán ni wọ́n tú Gawsa sílẹ̀ tó sì jẹ́ pé òkú Anas ni wọ́n fi ránṣẹ́ sáwọn o. Ìgbésẹ̀ yìí mà ti sọ ẹgbẹ́ òṣèlú ADC tẹ̀ka ti ìpínlẹ̀ Jigawa sínú ọ̀fọ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń júwe olóṣèlú tó mà dolóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀ tó sì ní ìfarajìn sí ṣíṣe iṣẹ́ sin ọmọnìyàn nígbà ayé rẹ̀. Ẹbí náà sọ pé ìpínlẹ̀ Kánò òní Anas àti Gawsa ni wọ́n ti ń ṣe ìrìn àjò lọ sí ìlú Àbújá kí wọ́n tó jí wọn gbé lásìkò tí wọ́n lọ síbi ìpàdé òṣèlú kan. Ní ọjọ́rú tó kọjá làwọn ajínigbé mà jí wọn gbé nígbà tí wọ́n lọ sí Àbújá láti ìpínlẹ̀ Kánò. Inú igbó kan tó wà ní agbègbè Jere ni àwọn ajínigbé náà mà gbé wọn sí tí wọ́n sì kọ́kọ́ béèrè fún 200 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kí wọ́n tó dín owó náà kù sí 50 mílíọ̀nù náírà. Ìwádìí fi hàn pé Anas ẹni tó ní àìsàn ikọ́ ife àti àìsàn ẹ̀jẹ̀ ríru ní kò mú oògùn rẹ̀ dání nígbà tó wà ní àkàtà àwọn ajínigbé náà. Wọ́n ní àwọn ìpèníjà tó kojú nígbà tó wà ní àhámọ́ àwọn ajínigbé ó mà jẹ́ ohun tó ṣe àkóbá fún ìlera rẹ̀ tó sì jẹ́ pé gbogbo ìgbìyànjú Gawsa láti ṣèrànlọ́wọ́ fún kó má bàa kú sí àhámọ́ àwọn ajínigbé náà, ṣùgbọ́n tí gbogbo ìgbìyànjú rẹ̀ tó sì padà já sí pàbó. Ẹbí Anas wọ́n mà sọ pé àwọn ajínigbé náà kò tètè sọ fún àwọn pé ó mà ti kú tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà díẹ̀ ni wọ́n tó sọ fún àwọn pé ó mà ti kú o. Èèyàn kan tó súnmọ́ ẹbí Anas ó mà sọ pé ọmọ Anas àti ẹnìkan ni wọ́n mà gbé owó ìtúsílẹ̀ lọ fáwọn ajínigbé náà tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n gba owó náà tán ni wọ́n mà tú Gawsa sílẹ̀ tí wọ́n sì fi òkú Anas hàn ọmọ rẹ̀. Ìròyìn ni wọ́n ti gbé òkú Anas lọ sí ìpínlẹ̀ Kánò fún ètò ìsìnkú tó péye ní ìlànà ẹ̀sìn Islam títí di àsìkò tí ààfin kóròyìn yìí jọ. Ẹgbẹ́ òṣèlú ADC tẹ̀ka ti ìpínlẹ̀ ti Jigawa kò tí ì sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ìpèníjà ààbò tó ń lọ ní Nàìjíríà ó tún peléke bí ó tilẹ̀ jẹ́ pé Ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìgbésẹ̀ pàjáwìrì ní ẹ̀ka náà. Ọ̀pọ̀ ìdílé ló ti pàdánù ẹbí wọn sọ́wọ́ àwọn ajínigbé tó ń gbé èèyàn láti fi pa owó tí ọ̀pọ̀ ìdílé sì ti ta dúkìá láti tu owó ìtúsílẹ̀ táwọn ajínigbé bá ń béèrè fún jọ tó sì jẹ́ pé àwọn míì rèé wọ́n máa ń pàdánù owó àti èèyàn wọn sọ́wọ́ àwọn ajínigbé náà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o, àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín.